kí ni kí a ti perú eléyìí ìyàwó ilé tí ó yan àlè káàkiri tó sọra ẹ̀ di afúnilóúnjẹ máwòbẹ̀ tó wá ń pín káàkiri gbogbo àdúgbò. Body of Lele apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Body of Lele apá kejì máa jáde fún gbogbo àwa tí àkọ́kọ́ tá máa kọ́kọ́ darapọ̀ mọ́ channel yìí rèé àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa tàbí ẹ ti subscribe sórí channel wa. Ẹ tẹ subscribe button tó wà níbẹ̀ yẹn pẹ̀lú notification bell tó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Ẹ̀yin lẹ máa jẹ́ ẹni àkọ́kọ́ tá kọ́kọ́ mọ̀gbà tí fídíò yìí bá ti jáde. Badira jẹ́ ìyàwó ilé tí ó ń ṣe ìranù káàkiri. Ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ti sọ fún ọkọ yìí pé irú nǹkan báyìí ni ìyàwó ẹ̀ ń ṣe, irú nǹkan báyìí ni ìyàwó ẹ̀ ń ṣe. Ṣùgbọ́n kò ní irọ́ o. Irú èèyàn wo la fẹ́ pe ọkọ náà? Ṣé ẹni tó tutù ni àbí ó mu ògì? Àbí báwo náà ṣe ń pè bóyá ó pẹ́ ń balùwẹ̀ ọṣẹ gbẹmọ́ etí ẹ̀ ni? Torí ọkọ kò kí ń gbà rárá tó máa sọ fún pé ìyàwó ẹ̀ ń yàn lè kiri. Ìyá ọkọ gan tún sọ fọ́kọ pé irú nǹkan báyìí ni ìyàwó ẹ̀ ń ṣe. Ó ní irọ́ o. Ọ̀rẹ́ ọkọ náà tún sọ fọ́kọ pé òun ti rí ìyàwó ẹ̀ rí pẹ̀lú ọkùnrin. Òun ká wọn báyìí níbi tí wọ́n ti ń sọ ètè tó ti fi ń kanra wọn. Ọkọ ní irọ́ o. Oríṣiríṣi ìwà pálapàla ìwà rádaràda ló kún ọwọ́ Badira. Ìyàwó ilé ó yan àlè ó tún wá dọ̀tí. Badira jẹ́ obìnrin kan tó yẹ pé kò ní túnú ilé ṣe, kò ní ṣe kankan àfi iṣẹ́ ìkan lóhùn ṣe káàkiri. Ṣùgbọ́n Badira tún fẹ́ ọ̀gá o. Bó ṣe ń fún ọjẹ́ ń ta ló tún fún ọ̀gá ibi iṣẹ́ ẹ̀ jẹ. Ọ̀gá Badira tún wá sílé a tún wá ká Badira mọ́lé tí kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́lé ọkọ ẹ̀ tọkọ bá ti travel. Irú àwọn ìwà yìí ni Badira ń wù títí. Ọ̀rẹ́ ọkọ Badira tó ká wọn ní alákọ̀ọ́kọ́ tó sọ fọ́kọ ẹ̀ pé òun ká pẹ̀lú ọkùnrin kan níbi tí wọ́n ti ń ba ti lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tọkọ nírọ́. Òun náà ló tún padà pé ọkọ pé kọ́kọ́ wá wo ìyàwó ẹ̀ o. Bọ́kọ ṣe dé báyìí ló bá ìyàwó ẹ̀ pẹ̀lú ọ̀gá ẹ̀ o. Ó máa ní agbára. Kí ni ẹ̀yin lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì Body of Lele? Òṣèré wo ni ẹ fẹ́ràn jù nínú fíìmù yìí? Ẹ̀kọ́ wo ni ẹ rí kọ́ nínú ẹ̀? Ẹ dákun ẹ comment sínú comment section wa. Ẹ jẹ́ ká gbọ́. Gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀ pé kọ́mẹ̀ntì tó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira táwọn fún àwọn subscribers. Ẹ má gbàgbé láti comment síbẹ̀. Fún gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe sórí channel yìí tàbí àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa rèé, ẹ tẹ subscribe button yẹn pẹ̀lú notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Notification bell yẹn ló máa jẹ́ kẹ́ tètè mọ̀gbà tí Body of Lele apá kejì bá ti jáde gbàrà. Fún ẹ̀yin tí ẹ ti wo fíìmù yìí ẹ lọ wò ó. Tẹ́ bá sì wò tán kẹ́ padà wá sórí channel wa kẹ́ wá comment síbẹ̀. Ẹ̀kọ́ tẹ́ rí kọ́, òṣèré tẹ́ fẹ́ràn jù àti nǹkan tẹ́ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì Body of Lele. Ẹ má gbàgbé o, comment tó bá sì ní like jù ló máa gba ẹ̀bùn wa o. 10,000 naira àti 15,000 naira. Ire lójú owó rí, ire lójú wa máa rí o. A tún máa pàdé nínú fídíò wa tó ń bọ̀.